èyí ni ọ̀rọ̀ tí ọlọ́lá wa Bọla Ahmed Tinubu GCFR ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ láti sààmì àyájọ́ ọdún karùndínláàádọ́rin òmìnira Nàìjíríà lónìí ọjọ́ kìíní oṣù Kẹwaa ọdún 2025. ẹ̀yin ọmọ Nàìjíríà bíi tèmi, òní yìí ni àyájọ́ ọdún karùndínláàádọ́rin tí orílẹ̀-èdè wa Nàìjíríà gbòmìnira. Bí a ti ń yẹ pàtàkì ọjọ́ yìí wò àti ìrìn àjò wa láti ọjọ́ kìíní oṣù Kẹwàá ọdún 1960 nígbà tí àwọn bàbá wa gba irinṣẹ́ ìjọba tiwantiwa lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn, ẹ jẹ́ ká rántí ìfarajìn wọn o, àfọkànrán àti àlà orílẹ̀-èdè tó lágbára tó rí ṣe tó sì wà níṣọ̀kan tí wọ́n lá sí Nàìjíríà pẹ̀lú ìgbàgbọ́ pé òun ni yóò jẹ́ ìmọ́lẹ̀ ńlá tí gbogbo ayé yóò máa fi wo Áfíríkà lápapọ̀. Àwọn bàbá àti ìyá wa tí wọ́n dá Nàìjíríà sílẹ̀, àwọn bíi Herbert Macaulay, ọ̀mọ̀wé Nnamdi Azikiwe, ọlọ́lá Abubakar Tafawa Balewa, olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ọlọ́lá Ahmadu Bello, arábìnrin Margaret Ekpo, olóyè Anthony Enahoro, Ládòkè Akíntọ́lá, Michael Ọ̀para, Aminu Kano, arábìnrin Fúnmiláyọ̀ Ramson Kuti àti àwọn míì bẹ́ẹ̀. Wọ́n nígbàgbọ́ pé àyànmọ́ Nàìjíríà látọ̀run ni pé òun ni yóò jẹ́ aṣáájú àwọn èèyàn dúdú lágbàáyé, nígbà tó jẹ́ òun ni ilé àwọn èèyàn dúdú tó tóbi jù tó sì pọ̀ jùlọ láyé. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àdánwò oríṣiríṣi fi bá wa láàrin àwùjọ wa o, nídìí ètò ọrọ̀ ajé wa àti nídìí òṣèlú ìjọba wa pàápàá. Àmọ́ gbogbo ẹ̀ náà la là kọjá, bó tilẹ̀ jẹ́ pé a kò tí ì dé ibi tí àwọn baba ńlá wa fojú sùn pé à ń lọ, ṣùgbọ́n a kò rìn jìnnà síbẹ̀ náà. Láàrin ọdún márùndínláàádọ́rin yìí tá a ti gba òmìnira, a ti ní ìdàgbàsókè ńlá nídìí ọrọ̀ ajé, nínú àjọṣepọ̀ àwùjọ àti ìdàgbàsókè àfojúrí ní gbogbo agbègbè wa. Láti 1960 tí à ń wí yìí, ọrọ̀ ajé wa ti dàgbàsókè gan ni o. Lóòótọ́ o, ó rọrùn fáwọn kan tí wọn kò ní ohun méjì tí wọ́n fẹ́ràn jù kí wọ́n máa sọ pé báyìí ló yẹ kí nǹkan ti rí, ibi báyìí ló yẹ ká ti dé. Ṣùgbọ́n kò yẹ kí a wá gbójú fo gbogbo àṣeyege tí a ṣe. Ó sì yẹ ká máa dunnú sí àwọn àṣeyọrí wọ̀nyí ni. Ètò ìlera àti ètò ẹ̀kọ́ wa ó ti wà lárọ̀ọ́wọ́tó àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí ju bó ti ṣe wà ní ọdún 1960 lọ o. Nígbà tí Nàìjíríà ń gbòmìnira yìí, iléèwé sẹ́kọ́ndìrì tó wà ní gbogbo Nàìjíríà 120 péré ni. Àwọn ọmọ tí wọ́n sì wà ní gbogbo iléèwé náà jẹ́ 130,000. Àmọ́ àkọsílẹ̀ ìparí ọdún 2024 tó kọjá yìí fi hàn pé iléèwé sẹ́kọ́ndìrì tó wà nílẹ̀ wa báyìí jẹ́ 23,000. Nígbà tí a fi ń gbòmìnira ní 1960 yìí, ilé ẹ̀kọ́ gíga yunifásitì Ìbàdàn nìkan àti ilé ẹ̀kọ́ gbogbo ńṣe Yaba College of Technology nìkan làwọn ilé ẹ̀kọ́ gíga méjì náà tá a ní gbogbo Nàìjíríà. Àmọ́ níparí ọdún 2024 tó kọjá yìí, yunifásitì tí a ní nílẹ̀ wa jẹ́ 274. Iléèwé pólì jẹ́ 183. Ilé ẹ̀kọ́ gíga tàwọn tíṣà sì jẹ́ 236. Èyí fi hàn pé láti ìgbà tí a ti gba òmìnira wa yìí, a ti gbìyànjú gidi nídìí ètò ìlera, ọrọ̀ ajé, àgbékalẹ̀ àwọn ohun arànlọ́wọ́, pípèsè àwọn ohun èlò fúnra wa, ètò ìnáwó, ètò ìbánisọ̀rọ̀, ìmọ̀ ẹ̀rọ ayárabíàṣá, ètò ààbò àti ètò ìrìnnà òfurufú. Láàrin ọdún márùndínláàádọ́rin yìí, orílẹ̀-èdè wa náà ti rí dáadáa, a sì ti tún rí àìdá náà. Bó sì ti ṣe máa ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè gbogbo náà nìyẹn. A jà ogun abẹ́lé tí kò yẹ ká jà rárá. Bẹ́ẹ̀ la kojú ìjọba tipátipá tológun lóríṣiríṣi
àti àwọn rògbòdìyàn òṣèlú pàápàá. Nínú gbogbo èyí náà, ajàjàbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí pẹ̀lú ìgboyà, ìmúraṣinṣin àti ìpinnu tó lágbára. Bó tilẹ̀ jẹ́ pé nígbà míì àwọn ohun tó pa wá pọ̀ a máa fẹ́ yà wá pátápátá. Síbẹ̀ náà, a kúkú ń gbìyànjú láti ṣe àgbékalẹ̀ àjọṣe ńlá níbi tí ọmọ Nàìjíríà gbogbo yóò ti ní ààyè láti gbé pẹ̀lú ìfẹ́ ọkàn wọn àti ìtẹ́lọ́rùn. Ẹ̀yin èèyàn mi, ìgbà kẹta rèé tí mo máa bá yín sọ̀rọ̀ láti ìgbà tí mo ti gbàjọba orílẹ̀-èdè yìí ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023. Láti oṣù 28 tí a ti dé náà, ìjọba mi ti ń gbìyànjú gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ti ṣe. Èmi sì ti fi ara mi jì pé àwọn iṣẹ́ tó kù ká parí nídìí ètò ìdúróṣinṣin orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ di ṣíṣe. Nígbà tí mo fi gbàjọba yẹn, ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti fẹ́ wó gbá pátápátá. Àwọn ìjọba tó ti kọjá lọ ni wọ́n sì dá sílẹ̀ o. Nígbà tí a dé yẹn, nǹkan méjì la lè ṣe. Bóyá káwa náà máa ṣe bí wọ́n ti ń ṣe bọ̀ látẹ̀yìn, ká sì wo orílẹ̀-èdè wa kó wó gbá pátá lójú gbogbo wa. Tàbí ká dojúkọ ìṣòro náà ká sì yí nǹkan padà. Ọ̀nà àyípadà yìí gan-an la mú. Bó tilẹ̀ jẹ́ pé kò tí ì pé ọdún 3 báyìí, àwọn èèbù ìṣòro ọjọ́ sí tá a gbìn ti bẹ̀rẹ̀ sí mú akọṣu jáde lórí ebè. Akọṣu dáadáa sì ni. Bí a ti dé ni a yọ owó ìrànlọ́wọ́ epo bẹntiróòlù níbi tí ìwà ìbàjẹ́ sodo sí. A sì ṣètò pàṣípààrọ̀ owó náírà wa sí tilẹ̀ òkèrè lọ́nà tó fi di dọ́gbandọ́gba. Yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀ tó jẹ́ àwọn olówó kan ló ń fìyẹn kówó sápò tara wọn tẹ́lẹ̀ tí àwọn aráàlú ò sì rí àǹfààní kankan jẹ. Gbogbo ohun tí a sì ṣe yìí láti mú ìgbé ayé rere bá àwọn ọmọ Nàìjíríà gbogbo ni. Tìdùnnú ni mo fi ń sọ fún yín pé a ti ṣẹ́kọ́nà o. Àsìkò tó le kókó ti kọjá lọ. Ìdẹ̀rùn ọ̀tun ló sì kù tí ẹ ó máa rí. Ohun gbogbo là ń ṣiṣẹ́ lé lórí o. Lórí ètò ààbò àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́ pàápàá, bí wọn yóò ti ríṣẹ́ ṣe àti bí wọn yóò ṣe gbé ìgbé ayé ìrọ̀rùn tí wọ́n fẹ́ gan-an. Ó sì dá mi lójú pé èyí náà yóò ṣeé ṣe. Ẹ̀yin èèyàn mi, gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín pé mo mọ ìnira tó ń bá yín o. Bí gbogbo nǹkan ti gbówó lórí yìí kì í ṣe nǹkan ìdùnnú kan fún ìjọba wa. Ṣùgbọ́n bí a kò bá ṣe eléyìí, ṣé ká wòran kí ètò ọrọ̀ ajé wa dẹnu kọlẹ̀ bámú, kí orílẹ̀-èdè wa sì di ibi tí wọ́n ń lù ní gbàǹjo ni. Bí a ṣe ń ṣe yìí, níṣe la jọ ń fi ìpìlẹ̀ rere tá a kọ́ sórí àpáta lélẹ̀, kì í ṣe èyí tí a kọ́ sórí yanrìn lásán. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ tí mo sọ láti sàmì ayẹyẹ wa yìí, ọ̀rọ̀ ìrètí ayọ̀ ni, àti pípe gbogbo yín pé iṣẹ́ yá, ẹ dìde. Gbogbo wa la gbọ́dọ̀ ṣe é, ká sì ṣe ibi tí a wà dáadáa, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀rọ̀ abẹ́lé ti ṣe nídìí ìwé ìrìnnà pásítọ̀tì gbígbà tí wọ́n sọ di ìrọ̀rùn fún ẹnikẹ́ni pátápátá. Káwa náà ṣe ibi tí a bá wà kó dáa bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí àwa náà di orílẹ̀-èdè tó ń pèsè nǹkan lóríṣiríṣi, ká má kàn jẹ́ orílẹ̀-èdè tó ń ra oríṣiríṣi nǹkan láti ilẹ̀ òkèèrè. Ẹ jẹ́ ká dáko, ká kọ́ àwọn iléeṣẹ́ tiwa náà níbi tí a ó ti máa ṣe àwọn ọjà ti Nàìjíríà tí a ó sì máa pè wọ́n ní Made in Nigeria. Lákòótán, ẹ jẹ́ kí gbogbo wa dìde gírí o. Ẹ jẹ́ ká gbàgbọ́ lẹ́ẹ̀kan sí pé orílẹ̀-èdè yìí yóò di orílẹ̀-èdè ńlá. Pẹ̀lú bí Ọlọ́run ti ń bẹ lẹ́yìn wa yìí, mo lè fọwọ́ sọ̀yà fún yín pé ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà rere tí yóò joyè atótilétọ̀ ti mọ́ fún gbogbo wa báyìí o. Ẹ kú ayẹyẹ ọdún òmìnira 75 yìí. Mo gbàdúrà kí Ọlọ́run túbọ̀ bùkún orílẹ̀-èdè Nàìjíríà sí i. Èmi ni Bọla Ahmed Tinubu, GCFR, ààrẹ àti olórí àwọn olórógun gbogbo fún orílẹ̀-èdè Nàìjíríà, ìlú Àbújá. Ọláìwọlá alága ló ṣe ìtumọ̀ tí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè yìí sọ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.